the Lord. Now, Peace Church, brethren, I'd like you to rise up as we welcome Pastor Kunle Alakioro to take us in the next session of faith. Let's put our hands together for the Lord. Let somebody shout hallelujah. Put your hands to the King of Kings and Lord of Lords, one who is, who was, and who is to come, the Ancients of Days. Amen. You can just be seated. Amen. I want to praise God. I want to call on His name, and He will do something spectacular in your life. Amen. How many of us know the name of the Father of our Lord Jesus Christ? Olodumare. I want to spell Olodumare. The spelling of Olodumare, that's what I just want to do. There is a king on the throne, the King of Kings, the Lord of Lords. I'm not a saxophonist, right? Everybody are looking at me as a saxophonist. No, I'm not. But this one is not a saxophone, it's a kakaki. You know, in the King's Palace, you always find kakaki, where we come from, right back in Nigeria. So I will blow this kakaki to create an attention for heavenly hosts. Amen. God bless you.
Amen. Olódùmarè mo dé mo tún wá. Ọlá tó yẹ fún ọ ni mo gbé dé. Mo wá kí olódìdí odidi. Gbígbé ni ọba tó pọ̀ nínú ìwà mímọ́. Onígbó ọ̀la, onígbó ọ̀rẹ́ tí ń bẹ lára kejì. Bí mo fẹ́ gbẹ̀gbẹ̀rún àwọn tí ọ. Bí mo fẹ́ gbẹ̀gbẹ̀rún àwọn tí ọ. Ọba mímọ́ ẹ lágbára ẹ pọ̀jù bá ń lọ níbi gíga. Ọlọ́run o. Oúnjẹ yìí ni mo sì bẹ́ẹ̀ ni mo sì bọ́pẹ́ wá. Mo dá àfin ẹ̀mí mímọ́. Orin mímọ́ mímọ́ tí mo gbọ́ sétí ló gbé mi yọ síwájú Olúwa. Òkè tí mo gbójú sí. Mo rí ìmọ́lẹ̀ ńlá tó ń taṣọ funfun nẹ́nẹ́ tó ṣẹ́yọ nínú agbára. Mo rádé iná, mo ráhán idà. Mo rí rúru bí ẹ̀gbà òwú. Mo rí bàtà yẹn tí ń kọ́ yánrayánra. Àmì tí mo rí kọjá àmì lásán. Mo wólẹ̀ fẹ́dùmarè. Àpẹẹrẹ tí mo rí àpẹẹrẹ ìyanu ni ó lágbára ó ju méjì lọ. Ìgbà yìí ni mo mọ̀ fá ti kúrò nínú ara. A ti wà nínú ẹ̀mí. Orí òkè mímọ́ la dé. Ohun gbogbo tí mo gbọ́ sétí orin mímọ́ mímọ́ ni. Mo ṣe adáàrin gbogbo òkè. Ìtẹ́ ńlá kan bẹ níbi àrà ńlá lọ́jẹ́. Ó ní láti gbogbo ìtẹ́ tó kù lọ. Ẹni àgbà tó jókòó lórí ìtẹ́. Bí òkúta jaspi òun sáàbì lórí. Òṣùmàrè tó tayé ìtẹ́ tí mo gbé ká. Bí òkúta emerald ńlọ́jọ́. Yàtọ̀ sí ìtẹ́ àárín gbogbo. Ìtẹ́ mẹ́rìnlélógún tún yí ìtẹ́ àárín gbogbo ká. Àwọn àgbà mẹ́rìnlélógún tí wọ́n jókòó lórí ìtẹ́ ọ̀hún. Àwọn ní adé wúrà lórí. Wọ́n sì wọ́sọ àlà funfun gbogbo kálẹ̀ láì lábùkù. Ẹ̀wẹ̀, mo tún rí ẹ̀dá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn tí yàtọ̀ sí gbogbo ẹ̀dá tó kù pátápátá. Èkìrí rí bí kìnìún. Èkejì rí bí ọmọ màlúù. Ẹ̀kẹta, òní ojú bí ìtawá ènìyàn. Ẹ̀dá ìkẹrin, òun dàbí ìdèjì ń fò. Àwọn ẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ní ìyẹ́ mẹ́fà mẹ́fà tó kúkú ojú ní gbogbo ara. Àwọn kì í sinmi. Àtọ̀sá àtòru ni wọ́n fi ń kọrin. Orin tí wọ́n ń kọ ni wípé mímọ́, mímọ́, mímọ́. Olúwa Ọlọ́run Olódùmarè tó ti wà tó sì ń bẹ tó tún bọ̀ wá. Àwọn àgbààgbà mẹ́rẹ̀ẹ̀rìnlélógún. Àwọn ń fadé wọn lélẹ̀ wọ́n sì ń túbá. Ẹgbẹ́ orin tí wọ́n ń kọ. Olúwa ìwọ ló yẹ láti gbọ́lá láti gbogbo àtagbára. Nítorí pé ìwọ ló dá wọn bó ṣe fẹ́ ló dá wọn mímọ́ lórí ìdílé tí mo gbọ́ sétí. Mo tún wólẹ̀ fẹ́dùmarè. Ìran tí mo ń sọ ìṣípayá láti inú ọ̀rọ̀ Olúwa ni. Ibẹ̀ gan làlàyé Olódùmarè dádé lórí. Kò sẹ́ni tó lè ṣàlàyé Olódùmarè kó bọ́ sí déédéé. Ọlọ́run ní ṣàlàyé ara rẹ̀ lọ́jọ́kọ́jọ́. Ní ńlá lọ́ba tó pọ̀ ní gbogbo aráyé lọ. Àìkú ni àìsàn ni ọba tí ń ṣiṣẹ́ tiẹ̀ nítòsọ́tòru. Ní ńlá lọ́ba tó fọgbọ́n dá ohun gbogbo. Ẹni ìṣáájú ẹni ìkẹyìn. Olódùmarè àdìtú ni ó. Àdìmáṣe é tún fáráyé. Olódùmarè tó túmọ̀ sí wípé ọ̀dọ̀ olórí tó ju ohun gbogbo ni màá sàtọ̀ lọ. Èyí ni wípé ọ̀dọ̀ olórí alágbára lórí ohun gbogbo ni màá rè. Tó tún túmọ̀ sí pé ìrètí ẹni nígbà tí ìrètí bá tán. Ipá ẹni nígbà tí ipá bá pin. Ó lágbọ̀rọ̀ tó tí kìí pèsè ẹ̀yìn aṣebi adájọ́ ńlá tó nù fọ̀rọ̀ lọ. Ṣé ìpàpẹ́dá ẹni àbí ń padà pé ẹ̀? Àbí mọ́sọ́lẹ́wì mọ́ kí n máa là á lẹ́kọ̀ọ́ ni. Olú gbogbo nínú gbogbo mo kí ọ. Olú àgbáyé, olú àgbárun, olórí ogun, olùpilẹ̀ṣẹ̀, ní láyéláyé, lọ́run lọ́run, lànàlànà, létí òkun, lékúlékú lọ, lárùnlárùn lọ, lébilébi lọ. Ó èkejì bí ìtàkọ́kọ́, olùgbéni, olùgbé àfihàn ọ̀run, olùgbẹ̀bẹ̀, yírí dáredáre, darídarí, dẹnidẹni, dàgbàdàgbà, dìdedìde, lárí ogun, dìdedìde, tìjàtìjà, wúrewúre, hùwàhùwà, wùmíwùmí, hùbágíjì, hùbá bàbá mi ló tètè ayé lọ. Ní mímọ́, máyémáyé, mọ̀nùmọ̀nù o, mònímòní, mọ̀lámọ́lá, àgbàlagbà, alágbára, alágbàwí, alákòóso, ajagungbógun ọ̀sẹ̀, àsìkànmátì, aláké iná, aláhùn ìdà, àwọn onítúnṣe, ríran àgbàpadà, ríran, rẹ̀mírẹ̀mí, ríniríni, Ẹlẹ́dùwà, Ọlọ́run àṣọ tí ń jẹ́ èmi ni, Ọlọ́run tí yára yé lẹ́nu, èmi ni, ẹni ìpilẹ̀ṣẹ̀, èmi ni, tí ń jẹ́ máa mí, èmi ni, tí ń jẹ́ máa mí má, Ọlọ́run tí ń jẹ́ èmi ni, ẹ̀yin ni mò ń kí, mo kíra mi, ẹ̀yin ni, àdàgbà má kú, ẹ̀yin ni, ológo jùlọ, ẹ̀yin ni, ìjìnlẹ̀ lókè, ẹ̀yin ni, Ọlọ́run èsè tí ń ṣe tó bá fẹ́ bọ́lá ṣe ni, ọba tó gbóná kẹ̀kẹ́ tó lé lógún, bàbá mi àwòrán kàgàkàgà gbogbo
èṣù mọ́lẹ̀ àṣírí ọlọ́run òṣèlú ọba tá a bá nílé lójú ogun ẹni àpèpèpè táwọn dábọ̀ ayé ń pè ọ̀run pè bẹ́ẹ̀ ni oṣù agbára tí ìgbani lọ́jọ́ ogun bàbá mi ò kùjà ẹ̀yàn mọ́ bẹ̀rù ọlọ́tẹ̀ àgàgà mi gẹ́gẹ́ nínú agbára ta ni ó pa ta ni ó mú ọba tó wọlé ikú ikú sá kíjokíjo bàbá mi àwọlé gbogbo ka ènìyàn sádìlèdè à ń wò ó ń lọ níwájú aṣọ náà ló ń kóra ó ń bọ̀ lẹ́yìn àlàfo gbogbo kẹlẹ̀ láì lábùkù ọba tó ga jogun lọ ọba tó kú jòògùn lọ ìkóńdẹ ìkóbẹ̀rẹ̀ kò lè rí gbèsè ọba tó wo kọjá àárín araba ní tí a lè dàgbà ọba tí ò lè níṣòro òkè tó ju gbogbo àwọn òkè ọlọ́run ooo ẹ̀yin gángan lè wù ikú tí má ṣe bí ní mò ń bẹ̀ má olùgbàyé olùkòdì ọ̀run kankan òkè ṣakátá ṣìkìtì ọlọ́run ẹ̀rù ni a ò gbọ́dọ̀ bú ọlọ́run ẹ̀rù ni a ò gbọ́dọ̀ gbà ọlọ́run ẹ̀rù ni a ò gbọ́dọ̀ pọ̀ lọ́ọ́ ṣe ẹ̀ ó gbogbo owó rẹ̀ oríṣi ọlọ́run ẹ̀rù bà ọba tó ní ní ọlá ọba tó ní ní ògo ọba tó kàn gba agbára nínú agbára tó wọṣọ agbára tó sọ̀rọ̀ agbára tó ní iṣẹ́ agbára tó wá di agbára nínú agbára tó tó gbéra rẹ̀ wọlé wù ẹ̀yin lọ́dọ́mọ ògo nínú àwọn ògo tó ní gbogbo àwọn ògo lọ ọyá ṣiṣẹ́ ògo rẹ nínú ayé wa ṣera rẹ lógo lórí ọmọ wa ṣera rẹ lógo lórí aya wa ṣera rẹ lógo nínú ilé wa ṣera rẹ lógo ní ẹbí wa ṣera rẹ lógo ní faith foundation family tower yìí kápò ní ó bí wẹ́rẹ́ káwọn àgbọn tó wà lábòsí ní wọ́n ra ṣẹ̀ṣà ní gbogbo ayé olúwa bẹ̀rù rẹ̀ bẹ̀rẹ̀ fún nínú òdú bẹ̀rẹ̀ fún nínú oko bẹ̀rẹ̀ fún nípa gbẹ̀nìga ọjà ẹ̀jẹ̀ ká gbórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ọmọ ẹsẹ̀ lọ níwájú wa ní bẹ̀rẹ̀bẹ̀ títí wọnú ọdún tuntun Jésù 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 iná ńlá ẹ̀rù olójú ọbẹ̀ nìrì ìjàkálẹ̀ yámú ọlọ́run mi ìyanu akaka ti rí ká oníkẹ̀kẹ́ gbogbo àmìtẹ̀mùtẹ̀mù òníwòbíwò olórí àríkà ojúlé ọ̀la rẹ̀ àwọn ìdílé pépè aláìní pẹ̀lú àdájúlé pépè ìgbà ló ti wà fún àdìgbà àbálẹ̀ àgbègbè agbára àlọ́kùn òdòdó olùdókòwò tí ayé òkè tí ọ̀gbìn òkè alágbára lọ́rùn òkè aládánsì àlòfún ìgbàsẹ̀ ọba dání ọba fún dání ọba fún ọba ní sẹ́ni ọba tí wọ́n ní alágbàbí àwọn olùdílẹ̀ṣẹ̀ òwúlọ́láṣẹ̀ ẹ̀ka òdodo balógun ìgbàlá aláàrùn olùgbèmímọ́ ìwọ lọ́lọ́lá ògùn àkọ́lá ìrẹ́ni Jésù olùgbàlá olùgbàlá Yorùbá gbàgbọ́ ìjọ òkú Jésù àwọn òṣàlù bàjẹ́ ìjọ òkú Jésù àwọn ìjọba bàjẹ́ ìjọ òkú Jésù àwọn ìjọba bàjẹ́ ìjọ òkú Jésù àwọn ìjọba bàjẹ́ ìjọ òkú Jésù ọkùnrin ìjọba bàjẹ́ àwọn ìjọba bàjẹ́ àjọba Jésù. Look at my camera. Praise the Lord. And some of you don't understand some of the things he said. Jason, I saw that you were enjoying his ministration, but I guess you didn't really understand what he was saying. But he was actually, the first session, he was actually talking about Revelations 4. From verse 4 to like 15, talking about the 20 and the 4 elders, the 4 living beings with all kinds of faces. One has the face of the lion and all that. If you read Revelations 4, he was talking about the mysteries about our God. And the second part was, he was trying to edify our God in our local dialect. Now, one of the things that is peculiar to Africans is when there is a king, there is this person whose job is to hail the king. His job is just to hail the king. That's his own job. And just like we have the 20 and the 4 elders and the 4 living beings, the Bible says their work is to praise God night and day. So